ìjẹ́ lóòótọ́ lẹni tó wọná tún lè jáde ńbẹ̀ tí ọmọ náà lè jáde nínú náà yájọ lọ sínú Al-Qur'an kó lè mọ̀ pé àwọn àdìsù yìí irọ́ ni ọ̀rọ̀ ànẹ́bì kan wọ́n hún má nẹ́bì ìbáwá nu Bukhari ìbáwá nu Muslim ìwọ ò bá gbàgbọ́ pírọ́blẹ́mù tiẹ̀ nìyẹn èmi náà tèmi ò sì gbàgbọ́ pírọ́blẹ́mù tèmi nu ọlọ́run ò ní torí Bukhari kó fi wá sínú náà kò sì ní béèrè Imam Bukhari lọ́wọ́ ẹnìkankan kò sì ní béèrè tírà Imam Bukhari ìwé kan tí ó béèrè lọ́wọ́ wa òun náà Al-Qur'an ni ó ní wa innahu la dhikrun laka ìwé yìí náà ni ìwé òfin òun náà ni yìí òun lọ́la yín wàlíkàwùmíkà òun ni ìwé ọlá rẹ ìwé oríire wà níbi àtàwọn ọmọlẹ́yìn rẹ sawfa tus'aluna ó fẹ́ yàtọ̀ lọ́wọ́ bá ń bọ̀ wá bí yín léèrè nípa àwẹ̀ yìí ń tẹ́ wàá wíyá wàá sọ ẹ wàá ní Bukhari lágbàgbọ́ mi ò já gbàgbọ́ wàá jẹ́ àjọ lọ sínú Al-Qur'an nígbà tó lọ́wọ́ bá mi ń sọ̀rọ̀ àwọn kọ́ ni pé ẹnìkan ò ní wọná àfi kó já sí pé orí ibú ó ti wà lára ẹ̀ jájọ lọ sínú Al-Qur'an tó bá jájọ lọ sínú Suratul A'la tèmi àti wọná ẹjọ́ mọ̀ Quran 87 nígbà tó lọ́wọ́ bá mi ń sọ̀rọ̀ nínú sabbihi isma rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada walladhi akhrajal mar'a faja'alahu ghutha'an ahwa sanuqri'uka fala tansa illa ma sha Allah innahu ya'lamul jahra wa ma yakhfa. so ọlọ́run ọba yẹn ń sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ débi kan ó ní fa anzartukum naran talazza èmi ọlọ́run kìlọ̀ fún yín o nọ́ọ̀rà nípa iná kan talazza iná tí ijó tí èmi máa dákẹ́ ni o la yasilaha illa al-ashqa ẹnìkan ò ní wọná àfẹnitórí burúkú ẹ̀ lágbára ó fi hàn pé àwọn tó wọná tó jẹ́ mùmínì mùsùlùmí yẹn olórí burúkú ni wọ́n tó lágbára wá wo la yasilaha illa al-ashqa ẹnìkan ò ní wọbẹ̀ àfàwọn tí àṣekọ́ àwọn tó sórí ibú jù àṣekọ́ nurse tọba ní àṣekọ́ ẹni tó rí burúkú tiẹ̀ wọ́ọ̀sì gan ọlọ́mọ ṣèwá olórí burúkú tó rí burúkú rẹ̀ wọ́ọ̀sì ọlọ́ni la yasilaha illa al-ashqa ẹnìkan ò ní wọnú náà illa al-ashqa láti inú ayé ẹlẹ́ẹ̀kẹsàn ó ní fadhakiri eré ànábì ṣe rántí fún wa o in nafa'ati dhikra kódà bí ìrántí nì tí wọn ò bá ní í ṣe wọn láǹfààní ó ní sayadhakkaru man yakhsha àwọn tó bá nípa àyà ọlọ́run ó padà gbà wa yatajannabuha al-ashqa ṣòro àwọn tí wọ́n bá jìnnà sálùkùránì yìí tí wọ́n gbà àwọn tí ó jìnnà sí tí wọ́n nígbàwé gbọ́ àwọn làwọn tí wọ́n sórí ibú jù lẹ́ni òmò ìyàwó mùsùlùmí tí wọ́n ká àyà kùránì tá a máa béèrè pé kí làwọn àfa sọ lórí ẹ̀ tá a sì ní gba àyà yẹn gbọ́ tá a sì mú àyà àdìsù ànẹ́bì kan á fi ná kídu ẹ̀ á mú ìjìmọ̀ wọ àwọn àfa á fi ná kídu ẹ̀ á mú jùmúrù kan á lò pa àyà yẹn rẹ ẹ̀ rí pé wèrè ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àfikọ́ lọ́n yọ kùnú làákàyè wa lóko tí o bá rí ọ̀rọ̀ wá ṣe wá rí báyìí tá ń ṣe wá tá ń sàṣì wá tá ń kó bá wa tá a fi kú olórí Al-Qur'an máa gbọ́ Qur'an yẹn lọ ẹlòmílẹ̀ ló ń tú ìsì ẹni ṣe àní ìwọ náà bọ́ ta wá tú bóyá yóò yàtọ̀ sí ní tí mo tú wá tú ìsì ẹ̀ síbòmí tàbí kó wá tú sí bó ti yẹ orí yàtọ̀ sí bẹ́ẹ̀ mi ti sọ Ọlọ́run ní alladhi yasla nara al-kubra àwọn tí ó wọ iná tó lágbára al-ashqa tí ó wọ iná tó lágbára alladhi yasla nara al-kubra ó ní thumma ẹ máa gbọ́ tó bá ti wọ bẹ̀ la yamutu fiha wala yahya wọn ní kú ń bẹ̀ wọn ní jáláyè wọn sì ní jókòó wọn ní jẹ́ àlàyé wọn ní jókòó yẹn ni pé la yasilaha illa al-ashqa ẹni bá wọná àgbá olórí ibú ni ọlọ́mọṣẹ́ná láàyè wa wá wo orí ibú tọ́lọ̀ wọn bá mi sọ yìí ó wá tẹ̀síwájú ó fẹ́ túmọ̀ orí ibú yẹn àti wọná wọn ni nínú àyà mi wá jẹ́ àjọ lọ sínú Al-Qur'an tábàjọ lọ sínú Suratu Hud Quran 11 verse 106 107 ọlọ́run wá lọ ṣe tẹ̀fsírì ọ̀rọ̀ tọ́lọ́run ọba mi ń sọ yìí ó wá lọ ṣe tẹ̀fsírì ẹ̀mẹ́ nínú Suratu Hud ọba mi lọ ṣe tẹ̀fsírì àyà yìí wá lọ gbọ́ tẹ̀fsírì àyà yìí torí pé wọ́n á máa sọ fún wa pé àdìsí ló lè tú Kùránì bẹ́ẹ̀ kẹ́ ọlọ́run fún rẹ̀ á máa tú nǹkan tó bá sọ̀rọ̀ kánbì kan yóò wá fún rẹ̀ yóò tú wọn náà jájọ wò nínú Suratu Hud ó rí pé àyà 106 to 107 jájọ lọ wò
wá gbọ́ ń tọ́lọ́ wọn bá mi sọ ń bẹ̀. ọlọ́run ní yawma ya'ti ọjọ́ tí ń bọ̀ ni la takallamu nafsun ọjọ́ tẹ́nìkan ò ní lè sọ̀rọ̀ illa bi idnihi àfi tọ́lọ́ ń bá yàn dá fún pé sọ̀rọ̀. ọlọ́run níjọ́ tá à ń sọ faminhum shaqiyyun wa sa'idun nínú àwọn èèyàn jọ náà olórí ire wà nù wọn olórí ibú ó sì wà ń bẹ̀. ó ní fa ammal ladhina shaqu ṣòro àwọn tí wọ́n bá ṣorí ibú lọ́jọ́ àlìkìyàmọ̀ yẹn fàfi náàrí wọn wọ̀ náà lahum fiha zafirun wa sha'iqun. ibi tí mo ń lọ ni pé ọlọ́ni khalidina fiha tó bá ti lè wọ náà yẹn wọ́n máa bẹ́ńbẹ́ gbére wọ́n máa bẹ́ńbẹ́ gbére madamati samawatu wal ardu lódì wọn tí sánmà bá ń jẹ́ sánmà tilẹ̀ ń jẹlẹ̀ yẹn lábẹ́ ń sọ fún yín pé ayé kọ́ lọ́lọ́run fẹ́ parí ayé ó wà ń bẹ̀ tó lọ́lọ́run fún rẹ̀ ayé ni àwọn ìṣẹ̀mí wa yìí ìṣẹ̀mí tiwa yìí ni ó tàn ọlọ́ni lódì wọn tí sánmà bá ń bẹ̀ tilẹ̀ sì wà léyìí tó ń fi hàn pé ilẹ̀ ò ní parẹ́ sánmà ò ní parẹ́ káwọn nìyẹn àmọ́ tọ́lọ̀ ń bá ní ayé máa parẹ́ àyàtú wa ìṣẹ̀mí tiwa yìí ni ó parẹ́ kì í ṣe pé sánmà ni ó parẹ́ kì í ṣe pé ilẹ̀ ni ó parẹ́ torí pé àti sánmà àti ilẹ̀ ìsánmà àlìjẹ́nà yìí náà orílẹ̀ yìí náà ni ó wà iná yìí náà orílẹ̀ yìí náà ni ó wà ṣùgbọ́n orílẹ̀ yìí náà láàrin débẹ̀ ṣé sánmà àlìjẹ́nà wà ní. àlọ́lọ́run ń bá wa sọ̀rọ̀ bí làákàyè wa ti mọ táyé bá ṣe wá ń dàgbà ni làákàyè wa ó mọ dàgbà ọlọ́ni madamati samawati wal ardi lódiwọ̀n táwọn sánmà bá wà tílẹ̀ bá ṣì wà ẹnìkan kan ò ní jáde nù náà tó bá tilẹ̀ wọ̀ bẹ̀. ó wá ní wa ammal ladhina su'idu ṣòro àwọn tí wọ́n bá ṣoríire nì fil janna àwọn náà wà nù àlìjánà ni o illa man sha'a rabbuka ọlọ́run máa ń lò fún tí ò ní àsìkò ọlọ́run máa ń lò fún tí ò ní àsìkò pé yóò hẹ́ndì ní bàbá yìí illa ma sha'a rabbuka àfi bọ́ lọ́wọ́ ọba rẹ bá ti fẹ́. kì í ṣe pé illa an yasha Allahu yẹn kọ́ ma sha'a bó ṣe máa lọ nìyẹn kò lópin. ó ní inna rabbaka ọba rẹ fa'alu lima yuridu in tó bá wọn ní máa ṣe o. ìyẹn táwọn oníná fa ammal ladhina su'idu ṣọlá wọn iná yẹn olóríire àlìjẹ́nà ni wọ́n wọ̀ lódì wọn tí sánmà àti ilẹ̀ bá ń bẹ̀ illa ma sha Allah àtọ́ àǹgẹ́rù majsus ọ̀rẹ́ kan ní tí ò lópin tí ò ní àlà orí tọ́lọ̀ ń ṣe fún ẹ kò lálà ẹni bá ti wọná yóò wà ń bẹ̀ permanent ni ẹni bá ti wà àlìjẹ́nà yóò wà ń bẹ̀ permanent ni báwo lọ́lọ́run ṣe wá ń sọ̀rọ̀ mi tánàbí ń sọ mi ń bọ́lẹ̀ yín ti ránàbí èyí o. náà wá jẹ́ kí n máa fún ọ ní àwọn ahadith tó lè sọ fún ẹ bá díìsù ti bí yẹn irọ́ ni. yá àjọ lọ sínú àdísù ànábì sallallahu alayhi wa sallam àdísù yìí náà máa mú jáde ní Bukhari máa mú jáde ní Muslim tó sọ fún wa yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ ní Ọlọ́run kódà kó jẹ́ pé la ilaha illallah ń bẹ nú ọkàn rẹ̀ kò ní tọ́ iná wò. àdísù kan nìyẹn o nínú àdísù yẹn wọ́n wà forígbára wọn. èyí tó bá wá bá Kùránì lọ àwọn àfọwáyẹlẹ lórúkọ súnnà èyí tó bá wá yapa Kùránì nínú mọ́nájì Yahudi táwọn wà bí yàgbé wá mú wa mú yẹn dání màá dẹ̀ fi tán ti rí màá fi hàn inú àkídà àwọn Yahudi ni. náà wájà tẹ̀síwájú nínú àdísù ànábì tó bá wà àdísù tí mo fẹ́ kà yìí àdísù náà àìwọ́ fúnra ó gbádùn ẹ̀ àdísù yìí ń bẹ nínú Sahihul Bukhari ó wà nínú Sahih Muslim jẹ́ kí mi ò wá ní sọ péjì fún wa káwọn náà lọ ṣe gbìyànjú ká lè mọ̀ pé a ti di ọ̀tá Al-Qur'an tá a bá ṣọ́ra ọlọ́run já rójú rí ọlọ́run kì í ní ìdẹ́ẹ̀dì ìdààmú tí ọ̀pọ̀ àwọn comparators tí wọ́n ń kojú torí èyí tó pọ̀ jù nínú wọn ibi súnnà yẹn orúkọ mẹ́nájú yẹn làwọn bá bàrà òun lójú ọ̀nà wàlálì Kùránì ló yẹ ká dì mú Kùránì ló yẹ ká dì mú náà ni man shahida an la ilaha illallah ẹnikẹ́ni tó bá lè jẹ́rìí pé la ilaha illallah tó sọ bẹ́ẹ̀ wa anna muhammadar rasulullah tó dẹ̀ sọ pé àná Muhammad òjíṣẹ́ ọlọ́run ni harramallahu alayhi an-nar ọlọ́run ti sọ iná dé ìwọ̀ fún. ẹ wà àdìsí eléyìí o ẹ wà àwọn àdìsí ti bẹ̀yẹn o. ẹnikẹ́ni tó bá ní jẹ́rìí lápẹ́ níjọ́ tá nàbí bẹ̀rẹ̀ kul la ilaha illallah tó filẹ̀ ṣáà sọ pé la ilaha illallah kò jèrè kul la ilaha illallah tadkhulul janna ṣáà sọ pé la ilaha illallah kò wà aljanna
ló fi ń sọ fún wa pé man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna. So bàbá rí tẹ́nìkan bá wí la ilaha illallah ní kagun tó dẹ̀ lọ bẹ́ẹ̀ á ti mọ̀ pọ́ máa aljanna ni. So ìyẹn wá ń fi hàn pé ẹni yóhùn tó bá nígbàgbọ́ tó sì lè wí pé la ilaha illallah muhammad rasulullah haramallahu alayhi nar, ọlọ́run ti sọ iná wíwọ̀ ó ti sọ ọ́ déwọ̀ fún. fa inna allaha, dájúdájú ọlọ́run nínú àdìsí bukhari àti muslim yìí qad harrama ala nar man qala la ilaha illallah, ọlọ́run ọba mi ti sọ ọ́ déwọ̀ fún iná, ó ti sọ iná déwọ̀ fẹ́ni tó bá sọ pé la ilaha illallah yabtaghi bidhalika wajha Allah, tó ń sọ láti fi wojú rí ọlọ́run. àdìsù yẹn àdìsù ànẹ́bì ni àfáwà Itbanu bunu Malik àwọn ni wọ́n gba àdìsù yẹn lẹ́nu ànẹ́bì, ó wà ní bukhari ó wà ní muslim. nínú àdìsù mi tó jẹ́ ti àfáwà Anas ọmọ Malik, ó ní ma min abudin, kò sí ẹrú kan láyé nínú àwọn ẹrú ọlọ́run yashhadu an la ilaha illallah, tó lè máa sọ wípé la ilaha illallah, tí ó máa jẹ́rìí, tí ó máa wí, tí ó sì máa ní muhammadan abduhu wa rasuluhu, tí ó jẹ́rìí pé muhammadu ẹ̀dá rẹ̀ ni o, òjíṣẹ́ rẹ̀ ni o, illa harramallahu ala nar, harramahu Allahu ala nar, àfi k'Ọlọ́run sọ déèwọ̀ fún iná, pé iná ọlọ́run kò ní tọ́ iná ọlọ́run ọba wò. àdìsí Anas ọmọ Malik ni. nínú àdìsí mi wọn lá Nábì sọ pé inni la a'lamu kalimatan la yaquluha abdun haqqan min qalbihi fayamutu ala dhalika. Ànábì ní èyí tó dájú ni pé mo dá gbólóhùn kan mọ̀, la yaquluha abdun haqqan min qalbihi, ẹ̀dá ọlọ́run kan ò ní wí kó sì máa jẹ́ òtítọ́ láti inú ọkàn rẹ̀, fayamutu ala dhalika, kó wá kú lórí gbólóhùn yẹn, illa harramahu ala nar, àfi kí iná ọlọ́run kọ́lọ́n sọ dé wọ̀ fún. kí ni gbólóhùn náà? la ilaha illallah. eléyìí ń bẹnu al-Mustadrak ala Sahihayn kitabul iman. nínú àdìsù kan bákan náà ó ní atani Jibrilun, ànábì ní Jibril wá bá mi alayhi salam, fabasharani annahu man mata min ummatika la yushriku billahi shay'an dakhala al-janna. ó lá ànábì sọ pé ó ní Jibril ní ó fún mi nírò pé ẹni yóò tó bá kú nú ọmọlẹ́yìn rẹ̀ tí ò pa nǹkan ẹ̀mí, tí ò mú orogún pẹ̀lú Ọlọ́run, tí ò sí nǹkan ẹ̀mí mọ́ Ọlọ́run, dakhala al-janna, yóò wà al-janna. tí ò sí nǹkan ẹ̀mí, kò sí òòṣà mi kó wá sí mọ́ Ọlọ́run. qultu, sàhábà yìí wá ní mo wá sọ fún ànábì níjọ́ tí ń sọ pé wa in zana wa in saraqa, ànábì wá ní mo sọ bẹ́ẹ̀ fún Jibrilu. ànábì ní mò ń sọ fún Jibrilu wa in zana wa in saraqa, kódà ẹrú Ọlọ́run tó ń wí gbólóhùn yìí, kódà tó bá ṣe ṣìnà, kódà tó bá jalè. Jibrilu dáhùn pé wa in zana wa in saraqa, kódà tó bá ṣe ṣìnà, kódà tó bá jalè, lójú wọn tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó sin ọba rẹ̀. àdìsù yìí ń bẹ nínú Sahih Bukhari, ó wà ní Sahih Muslim. àdìsù àfáwa al-Ma'rur bunu Suwaid ni. níjọ́ yẹn àfáà ni mo wá sọ fún ànábì sallallahu alayhi wa sallam, afala ubashira an-nas, ṣé kí n má lọ sọ fáwọn èèyàn rí? àbí ó ní afa ubashiru an-nas, afa ubashira an-nas, ṣé kí n lọ sọ fáwọn èèyàn? ànábì ní la, má lọ sọ fún wọn o. ìdí ni pé o alla taqilu, kọ́ má lọ dára débẹ̀. bó tiẹ̀ já sí pé ìyà oníkálukú ń bẹ lọ́tọ̀ọ̀tọ̀, àmọ́ kẹ́ wá nítorí pé mùmínì ní yóò wọná, lẹ́yìn tó bá wọná tán yóò jáde. rárá o, àdìsù ni irú àdìsù bẹ́ẹ̀, àdìsù ṣẹ̀tánù ni, kì í ṣe àdìsù ànábì.